a ò fẹ́ kó o lọ àwa ò fẹ́ o a ò fẹ́ kó o lọ nígbà tí gbogbo ìtàn gbé káàkiri bó ló ṣe lára kí ló wá sọ́kàn yín. well tó bá jẹ́ pé ẹni tó ṣẹ̀ dé industry ni ó ṣeé ṣe kó fa ìfàsẹ́yìn fún àbí ó ṣeé ṣe kó nítòhún kó fi industry sílẹ̀ àmọ́ torí pé iṣẹ́ abínimọ́ ni ibi tọ́lọ́run yàn wá sí nìyẹn kì í ṣe pé yẹn làkọ́kọ́ a ti ń rí oríṣiríṣi látẹ̀yìn nígbà tí mo kàn rí mo ní ẹ káre content creator àmọ́ síbẹ̀ ò kì í ṣe pé ó dùn mọ́ mi nù torí kò sí bí ó ti ń wù kó rí ṣe mọ̀ pé irọ́ tó máa jọ mọ́ òótọ́ Ọlọ́run má jà rí despite the fact pé àwọn ọmọ wà lábroad à ń sọ̀rọ̀ níbi ìjọ bíi mẹ́ta àbí bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kan tán bá gbé sáwọn náà létí pé àwọn máa rí kinní báyìí àwọn máa wò pé máa yìí bá dáàdì sọ̀rọ̀ ńlá àwọn náà tún pé ó tún wá dé stage kan ọkàn everybody ò balẹ̀ mọ́ ó wá dé pé tán bá pè láàárọ̀ wọ́n á tún confam lọ́sàn tó bá tún dalẹ̀ wọ́n á tún pè wọ́n á ní wẹ́ẹ́ ìwọ tó ṣe léyìí Ọlọ́run àbámi sún ẹlẹ́sùn tó tọ́ sí ẹ tó bá ń wá ọ̀nà kì í ṣe pé kò bá tọmọ làkejì jẹ́ èmi dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run ẹlẹ́dàá mi ò ṣàdúrà fún nítọ̀hún di ọ̀la ọlọ́la ẹlòmíì fẹ́ lè máa rò pé àbí fúnra ara mi ni mo create ẹ mo ní word for ṣórúkọ ni màá tún ní mò ń wá ni àbí followers ni mo tún ń wá tí mo ṣe ń láti ròyìn mọ́ra mi tàn pé kò síbi tí ẹ̀dá ò lè yí nǹkan gbà náà ló wá mú mi jáde sọ̀rọ̀ mo tún sọ̀rọ̀ tán àwọn kan tún ní mi ò sọkún náà tó kù ní ẹ̀fílẹ̀ pé. Ògògó ẹ pàdé níwájú Ajúbíewé ó wá ń fún yín sùúrù fún Ògògó sùúrù ó ní òun fẹ́ kó tán òun fẹ́ kẹ́ bára yín jà mọ́ ṣé ìjà wà ní kí ló ṣẹlẹ̀. bọ́jú ń bìyàn nìyẹn ìsọkúsọ ni tẹ bá gbọ́ pé wọ́n ní nínú òṣèré ẹ̀yàn kan máa aṣọ fọ́mọ kan gbà mú lọ́nù yàrá. bá bàbá káṣọ dání ọ̀dọ̀ wọn lọ sùn lálẹ́. ìsọkúsọ ni àmọ́ tí ọkùnrin àtobìnrin tọrọ wọn bá wọ̀ ní tó wọ̀n náà lè. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káwọn padà sí orí ètò ní gbogbo èyí tí ẹ wà káàkiri àgbáńlá ayé mo ti lọ sí ilẹ̀ Gbómìnà mo ti lọ mú ọ̀kan pàtàkì nínú ọmọ Gbómìnà dáadáa tí ẹ bá ń gbọ́ ọmọ olóró ẹ̀kan nílé àrùn yàngàn wọn ní ọmọ bíbí inú òró mo kú kàn mo kàn kó òdì mo kàn kó gbọ̀ngbọ̀ngbọ̀n ọgbọ́n lára òró gbọ́n ni wọ́n dìjọ́ òru àwọn ọmọ onínákéré létí ọlọ́fin bàbá. wájà lógún wọlé lóde òrí mọ́kí. bàbá mi o. ajá òsùnwọ̀n sẹ́yìn ó ṣe yín funfun kẹ̀kẹ́ nílẹ̀ lábẹ́ aṣọ. bàbá mi o. àgbò òsùnwọ̀n sí rọ̀rọ̀. bàbá mi o. ànímágbò tí òsùnwọ̀n sí rọ̀rọ̀ kálọ̀ mú bọ̀ pópó ọlọ́fin. bàbá mi o. ọkùn ẹ̀mọ̀ káàbọ̀ ṣe dáadáa la báyìí. ẹ̀mọ̀ àtúkọ̀ àmójúbà kó ilé ti olóró tuntun. ọba Joel Ọláníyì olóró ọ̀fọ̀rọ̀. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó. àkó oríire. àkí bàbá ńlá kí kábíyèsí ọmọkórè adé o. kábíyèsí o. bàbá ohun tí àwọn èèyàn mọ̀ yín mọ̀ lónìí náà ní ṣe tíátà tí ọba Aláwọ̀ Rábí tí ó sì kà ń yẹ dáadáa níbẹ̀. àdúpẹ́ fún lọ́wọ́. ṣùgbọ́n nílẹ̀ Gbómìnà tiwa àwọn bàbá wa ká ta kọ́kọ́rọ́ ká ṣòwò ká jèrè rẹpẹtẹ oníṣẹ́ wà. wọ́n ní ọdọ́jà ó ta àná ọdọ́jà ó ta ọ̀run ọdọ́jà ó ta ìgbà tó ó ta léṣì kìnnà tó wà nù ọjà wá sí. wọ́n wá wí èpè àìtà ìparọ́ òró ọgbọ́n òró ti pọ̀ lápọ̀ jù. wọ́n ní ajé bí mo síta ni mo sè èṣòro bí mo síta ni làgá ajé bí mo síta ni ọmọ òró ń wí ó wá sí kápò wọn pélé mọ́ èpè àìtà nípa òró ọgbọ́n ará òró pọ̀ owó ará òró pọ̀ ilé ará òró pọ̀ aya ará òró pọ̀ ọmọ ará òró pọ̀ bàbá yóò mọ pọ̀ sí ni pẹ̀lú ògo Ọlọ́run Gbómìnà ní káràkátà ni labalọ́wọ́ àwọn bàbá wa kí ló wá sún Yínká Quadri mọ́sọ̀ ọmọ Fágbàmílàdé ìdí à ń ṣe tíátà. ẹja máa dúpẹ́ lọ́wọ́ orí wọ́n ní
ibi ọjà gbé ń tà làwọn kan ti ń béèrè, wọn ò béèrè lọ́wọ́ orí, ọwọ́ orí ló sì yẹ á ti béèrè. Ìran mi ò gbọ́ ní pé ìran mi kan ṣe tíátà rí rárá o. àbí àrìnjó. àbárìnjó rárá o. Débi pé àwọn tí mo gbọ́njú mọ̀ gan ìyá àti bàbá òwò ni wọ́n ń ṣe. káràkátà ni. káràkátà ni. wọ́n ti ní tówẹ́ẹ̀lì ṣé bẹ́ẹ̀ náà ṣé mo gbà á. tó bá ń gbọ́ ọmọ bàbá ní tówẹ́ẹ̀lì àwa là ń jẹ́ bẹ́ẹ̀. àdúpẹ́. ṣe rí ibi orí ń bẹ́sẹ̀ rè k'Elédùmarè jẹ́ kẹ́sẹ̀ sí ni lọ. Allahumma àmín. Yes, gẹ́gẹ́ bí ohun tí mo sọ. Òwò náà ni kí n wá ṣe. Kódà nígbà tí mo fi ilé ìwé sílẹ̀, mo wà pẹ̀lú bàbá mi níbi tá a ti ń ta tówẹ́ẹ̀lì ní nọ́mbà 8 Reclamation Road, Lagos Island, tó wá di nọ́mbà 57 Ìgàdúgọ̀ràn báyìí lẹ́ni. Along the line, nígbà tí a fi léèwé lẹ̀, bàbá wa wò pé a gbọ́dọ̀ ní iṣẹ́ ọwọ́ kan. Wọ́n wá mú mi lọ sí ọ̀dọ̀ kọ́sìn wọn kan, late Esola Lawal, is an architectural man. tó ń yàwòrán lé. bí ó ṣe rí. Ibẹ̀ náà ti ní kí n lọ kọ́ àwòrán lé. Ẹ máa wo bí Ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ o. Ibi tí mo ti lọ kọ́ àwòrán lé yẹn. yíyà. ní yíyà draftsmanship. Ibi tí mo ti lọ kọ́ ni mo ti ṣalábàápàdé àwọn èèyàn kan. À ń pe ọ̀gbẹ́ni kan ní Fatai Alabi. Àjọṣe tíátà yìí nígbà yẹn, òun ni wọ́n ń pè ní Adékànbí nígbà yẹn. Adékànbí bí àwọn Amẹ́ríkà ló ó ti di London base. London ni. À ń pe ọ̀gbẹ́ni kan ní Mustapha Bájùlú, ọmọ Èkó ni, kọ́lọ́n bá mi fọ̀run kẹ́. Allahumma àmín. Ó padà jẹ oyè Bájùlú of Lagos. wọ́n padà joyè. kó tó fayé sílẹ̀. àdúpẹ́. late Chief Bájùlú of Lagos ni. Lájọ pàdé níbi tá a ti ń kọ́ bí wọ́n ṣe ń ya àwòrán ilé. Ṣé àwọn pọ́mọdé máa ní ohun tó fẹ́ràn? Tẹ́ bá dẹ̀ wò gbà yẹn náà, a ti dáyé ó tójọ́ mẹ́ta. àdúpẹ́. Nígbà tá a máa ń jókòó nílẹ̀, tá a máa wo, tá a máa lọ́lé onílé. Àmọ́ mo dúpẹ́, fortunately for me, bàbá mi wà nínú ẹni tọ́lọ́run ká yẹ nínú oníṣòwò tó jẹ́ pé bí nínú gbogbo ìsàlẹ̀ kó tá à ń gbé, tí wọ́n bá ka àwọn tó ní tẹlifíṣàn nígbà yẹn, tó bá jẹ́ 5 ni wọ́n, bàbá mi wà, kàwó mi ń bẹ nù wọn. àdúpẹ́. ń bẹ nù wọn. So o tó túmọ̀ sí pé kì í ṣe pé mo máa ń fògànà, ibẹ̀ yẹn náà láti máa wà. Nígbà tí àwọn bíi late Dúró Ọládípọ̀, late Hubert Ògúndé, late Kọ́lá Ògúnmọ́lá, late Adéyẹmí Afọláyan Adélọ́ọ̀, late Adéjùmọ̀ Bàbá Sàlá, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Oyin Adéjọbí, tí wọ́n bá ń ṣe eré lórí tẹ́lẹ̀. So ibẹ̀ lèmi ti develop interest. Màmá wò. Àkànwò náà ni o, kì í ṣe pé bóyá mo rò pé mo fẹ́ ṣe tíátà until ìgbà tèmi àtàwọn ọ̀rẹ́ mi ìpàdé. Èmi á máa wá fi wọ̀n pé mo máa láìkì àwọn bàbá báyìí tá a máa ń rí lórí tẹ́lẹ̀. Fatai Adékànbí náà ní òun wo eré nìkan lánàá, late Bájùlú náà ní àwọn náà wo eré nìkan. So tó túmọ̀ sí pé àjọ ní interest yẹn lórí àwọn tí wọ́n ń ṣe tíátà nígbà tẹ́ ń wò lójú máwòrán. tá ń wò. Ó kàn díjọ́ kan ni abájọ conclude pé okay, èmi ń gbé sàlẹ̀kó, late Mustapha Bájùlú náà ó ń gbé sàlẹ̀kó, Fatai ń gbé ní Ọbalẹ́ndé Mosangros. Akànjọ panupọ̀ àpèrò pọ̀ níjọ́ kan pé wọ́n Fatai lọ káwọn ọ̀rẹ́ tìyẹ, jẹ́ kémi náà káwọn ọ̀rẹ́ tìmí, Bájùlú náà kó àwọn ọ̀rẹ́ tìyẹ, ẹ jẹ́ a pàdé. Story tó pọ̀ ní o, bóyá kí n gé kúrú fún yín o. Torí àsìkò. Torí àsìkò. Bá ṣáà ṣe pàdé nìyẹn. A pàdé ní ilé bàbá Fatai Alabi ní nọ́mbà 63 Election Street ní Ọbalẹ́ndé, ní ìpàdé àkọ́kọ́ ní July 16, 1977. Ibi tá ti bẹ̀rẹ̀ ní ráńpẹ́ nìyẹn.
1977. nǹkan àgékúrú. Nígbà tẹ́ wá bẹ̀rẹ̀ eléyìí bàbá fẹ́ kí ẹ mọ yàwòrán kẹ́ mọ yàwòrán lé ni o. Ìjọ náà bá yín dìṣẹ́ tíátà. Ṣe mọ̀ pé má ṣe lògùn má mọ̀. Bẹ́ẹ̀ni. Àwa bẹ̀rẹ̀ kéékèèké Àlàbọ̀rùn wa ń dẹ. A kọ́ ṣe bí ọdún kan wọ 1978 a kàn lọ dáwó jọ ìgbà tí Fatai káwọn ọ̀rẹ́ wa tèmi náà káwọn ọ̀rẹ́ a kàn dáwó jọ a kàn ra lù. A máa wá kọ gbogbo orin àwọn ọ̀gá wa tá à ń rí lórí tẹlifíṣàn. Dúró arákùnrin ìwọ kìíní akọrin Ògúndé akọmọ tí dúró Ládépọ̀ akọmọ. A lè lọ fún gbogbo ẹ̀. Àṣà ń da gbogbo ẹ̀ pọ̀. Nígbà tó wá di 1978 màmá tó bí Fatai yìí kan náà ló wá pè wá pé ẹ̀yin ọmọ yìí ó dà ń pé ẹni interest lórí kìíní yìí mo kàn rí tẹ́ ń ṣe ni. Mo mọ arákùnrin kan o tó ti ṣe eré ìrí tó tún ti gbélẹ̀ agboolé àwọn ló ń gbé ní Tòkunbọ̀ printer lárákùnrin yẹn àwọn tí wọ́n máa ń ṣe poster invitation cards and other things like that. Ìpè bọ̀ tó ti ṣeré ní abẹ́ ẹnìkan rí ẹni yẹn ń jẹ́ Sir James Ọlọ́run fọ̀run kẹ́. Àmín. Floor manager ni Sir James yẹn ní NTA 10. So ta ni ẹni tá à ń sọ yìí late Táíwò Ọláyínká tí gbogbo ayé mọ̀ sí Gbódòrògún nígbà tó wà láyé. So wọ́n wá introduce ẹ̀ sí wa. Ó wá ní òun dẹ̀ ti fi tíátà yẹn lẹ̀ kò sí lọ́kàn òun mọ̀ àmọ́ bí mọ́mì ṣe ní kóun máa kọ́ wa òun á kọ́ wa níwọ̀nba díẹ̀ tóun náà mọ̀ nígbà tóun náà fi ń kọ́ṣẹ́ yìí. Ibẹ̀ lọkùnrin yẹn ló ṣàtì wá darapọ̀ ló wá ń ṣe bí olórí wa ó kọ́ wa bọ́n ṣe ń lùlù báwo ló ṣe lè kọrin kí náà ṣe lè commercialize theatre. 1978 yẹn ló wá mú wa lọ sí Ope Hall mo ṣe ń rẹ́ǹtì hall ní o bá ṣe máa ṣe practice ní o a lọ sí museum and kitchen ní Oníkan àwa lọ Glover Hall so ló wá kọ́ wa bọ́n ṣe ń commercialize. Òun náà wá kọ́ wa di 1980 ìgbà tí eré yẹn wá wùn ó wá náà ń gbé ẹgbẹ́ wálẹ̀ ó ṣe wà lọ dá ẹgbẹ́ tiẹ̀ lẹ̀. tiẹ̀ náà sílẹ̀. Ibi tí èmi àti Fatai ta ti bẹ̀rẹ̀ sí ń di leader. Bájùlú ń kọ́. Bájùlú along the line òun ti yẹra. Pé ọ̀pọ̀ la máa ń pè nígbà míì ìbàdàn rí àmọ́ nínú àwa táwa jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ẹni tí mo tún lè dárúkọ tí gbogbo ayé lè mọ̀ nísìn òun ni Apostle Abíọ́dún Májẹ̀kódùnmí tí gbogbo ayé mọ̀ sí Bàbá Aládàlú. Bàbá Aládàlú bàbá kékeré ó ti wà l'Amẹ́ríkà báyìí. àwọn wáyé láìpẹ́ yìí ìlọ́jọ́ bí àwọn olùmí pé ó yẹ kémi náà wà mẹ́rin náà. ibi tẹ́ ti máa mọ̀ pé ọ̀rẹ́ wa nọ́bì today láti pinlẹ̀. Ọjọ́ wa ni ó kan àwọn ògògó àwọn àrà ọ̀sán pẹ̀fú ẹlẹ̀ àwọn àmì láńre káká ọdún bá. bọ́n ṣe ń bèrè nìyẹn ibi tí mo sọ̀rọ̀ dé à ń rotate leadership. Fatai jẹ́ olórí ẹgbẹ́ wa ní 1980 títí di 1983 ọdún mẹ́ta 33 years. Nígbà tá a máa ṣe next election èmi náà fi jẹ́ olórí ẹgbẹ́ ní 1983 ó yẹ kí n lò di 86. So àwa kó rehearsal ground wa lọ sí Oníkan ní Lagos State Council for Art and Culture. So níbẹ̀ náà most of ọmọ ẹgbẹ́ wa náà a tún wá darapọ̀ mọ́ Lagos State Council for Art and Culture under late Gbénga Ṣónúgà nígbà náà. Kọ́lọ́run foríjì wọn. Kọ́lọ́run fọ̀run kẹ́ wọn. So ó wá bọ́ sí ìgbà gbogbo ayé ló mọ̀ ìgbà tí Lagos State Council for Art and Culture tí wọ́n prepare program kan tí wọ́n pè ní orí wọ́n wá fẹ́ gbé travel wọ́n fẹ́ lọ sí America ní San Francisco láti lọ ṣe ń bẹ̀. láti lọ ṣe ń bẹ̀ 95% ọmọ ẹgbẹ́ tèmi tó jáde tutù náà látún belong síbẹ̀. wọ́n fẹ́ gbé lọ. wọ́n fẹ́ gbé lọ èmi kẹ̀rẹ́ ni olórí nígbà yẹn tó o bá dẹ̀ tí ì ṣe television program you are nowhere to be found ọ̀hún tí mo ẹ̀ lélẹ́rẹ́. Èmi wá ní àǹfààní kan nígbà náà tẹ́lì quarterly náà máa ń fún yàn program tó bá jàjà fún ẹ ní episode kan bíi 1 hour wàá máa ṣọpẹ́ ni. nígbà yẹn tó bá tún fi dọdún tó ń bọ̀. But most of àwọn producers tán wà ní LTV8 nígbà náà. LTV8 ní Ìkẹjà ní. LTV8 wà ń Ìkẹjà yìí.
Channel 7 kan tiẹ̀. Channel 7 tó wà ní Tẹ́jú Oṣó. àwọn náà wà ń bẹ̀ but LTV ló máa ń sábà ń ṣe Yorùbá jù after ìgbà tí NTA láti kọ́ ti bẹ̀rẹ̀ wọ́n máa ń pe kinní kan ní teletheatre so every weekend nìyẹn àmọ́ nígbà tí NTA ti close yẹn Channel 7 ń fi bẹ́ ẹ̀ǹkankan wọ́n máa ń lo ti wọn. but quarterly ní LTV ló máa ń ṣe Yorùbá wọ́n dẹ̀ máa pín fún gbogbo ẹ̀yin artist tí wọ́n mọ̀ ní Lagos State logun just 13 episode ní o wọ́n fẹ́ pín fún artist tó wà ní Lagos State Ogun State Ọ̀yọ́ State Ondo State gbogbo ẹ̀ bá ṣe lẹ́nu tó gbogbo àwọn ilẹ̀ Yorùbá yẹn títí dórí àwọn ọ̀gá wa yẹn àmọ́ nítorí wípé ó dáa ká béèyàn kéèyàn tún ra ẹbí èmi manage shop dáàdì mi náà nígbà yẹn tó bá ti wá di end of the year àwọn companies tá ti máa ń gba towel wọ́n máa ń ṣe àwọn special towel fún wa èmi á wá mú gbogbo orúkọ àwọn producers tó wà ní LTV tí wọ́n wúlò fún yín tí wọ́n wúlò fún wa àwọn bíi Rẹ̀mí Babalọ́lá Adéṣíyàn bẹ́ẹ̀ lọ màá wá fún wọn lórúkọ wọn á wá print orúkọ wọn sí ara àwọn towel yẹn ẹ̀yin fi ṣe PR ti yín. mo fi ṣe PR so èmi máa ń fún àwọn ọ̀gá wọ̀nyí so ló fi jẹ́ pé tí slot bá ti wá dé bí mo ṣe wá kéré tó Ọlọ́run fọ̀run kẹ́ àwọn ọ̀gá wa àwọn Òṣùmàrè àwọn Kókó Zaria wọ́n máa wà ń bẹ̀ wọ́n lè kọ́ fún mi ní slot before anybody. bó lọkùnrin ṣe ń ṣe. àṣírí yẹn gbà yẹn ìgbóná so nínú slot tó wá fún mi just to cut the long story short wọ́n wá fún mi ní wọ́n tún máa ń pè kan special program tó bá bọ́ sásìkò ọdún tó jẹ́ pé tó bá máa ṣó ẹ̀ báyìí gbogbo ayé ló máa rí. máa wò bẹ́ẹ̀ ni. ló dífá fún irú àwọn gbódòrógún tá a ṣe ń gbà yẹn àwọn láníyàn tá a. agbódòrógún mi o. dàpọ̀ àkànjí àmọ́ lẹ́wà God bless you. wọ́n rántí sà. àwọn agbódòrógún ibi tá a ti jẹ́ Fágbàmílà tá a ti jẹ́ Kúrà special program ni. so gbogbo ayé ló máa wò ó máa popular. wọ́n wá fún mi ní special program kan ìyẹn 2 hours wọ́n tún wá fún mi lánàá dá 1 hour méjì. àwọn ọmọ ẹgbẹ́ mi dẹ̀ fẹ́ travel. North America. èmi náà include gẹ́gẹ́ bí olórí mo yọ̀ǹda ara mi. ṣé ẹ lọ rí ni. mi ò lọ rí. kò sì wọ̀ yín lójú. kò wọ̀ mí lójú. kò nítumọ̀. wàláì láti bá títí di bá ṣe ń sọ yìí ló túmọ̀ sí pé tí n bá lọ lóyìnbó gan tí n bá ti ń lọ̀sẹ̀ mẹ́ta ó máa ń wù mí kí n padà wá sí ìlú bàbá mi ni. di ọ̀la. à ń jápa aṣèkínní kan yẹn kò sí lọ́kàn sí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. láti bẹ̀rẹ̀. mo rán àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n lọ nígbà yẹn nígbà tí tíkẹ́ẹ̀tì tí ẹ̀yìn tí ó ti ìjòwó tó ṣe lọ kò sígbà tó rọrùn náà tàbá ń sọ̀rọ̀ bóyá 60,000 à ń ra tíkẹ́ẹ̀tì ńgbà náà bóyá 80,000 owó náà ni o owó ni o so ká má bòpò lọlé olóró ọmọ ẹgbẹ́ mi fẹ́ lọ èmi rè program ló wà nílẹ̀ yìí wọ́n ti làálẹ̀ rẹpẹtẹ nígbà tó lọ́ọ́ máa ṣe é Rasaki Ajao ó wá bọ́ sásìkò tí yóò kàn wá bá mi ní ṣọ́ọ̀pù wa ẹni tá à ń pè lára ọ̀sán tó wà l'Amẹ́ríkà nìsín pẹ́ fún ẹlẹ́ ìjẹ́ ta nẹ̀yìn ó bá ní òun mọ̀ mí lórí tẹ́lì o oní tíátà lòun náà ibo lẹ́yìn tí ń ṣe tíátà yìí oní èbúté mẹ́ta oní ní under late Lékè Àjàó bàbá tí wọ́n ń pè ní Kókó Zaria ó dáa ó tiẹ̀ dá bó ṣe mọ̀ mí ibo lọ́dọ̀ tiẹ̀ oní ṣọ́ọ̀pù dáàdì òun náà wà ní Dùmágbò so ṣọ́ọ̀pù dáàdì ẹ̀ pẹ̀lú ṣọ́ọ̀pù dáàdì mi wọ́n súnmọ́ra wọn mo kẹ́sẹ̀ lọ mo tẹ̀lé lọ nígbà tó dijọ́ kejì tó wá kí mi mọ́ àbúrò wa mo mà ní program báyìí gbogbo ìgbà yẹn kẹrì ọmọ ẹgbẹ́ kan ò lè lọ bá ọmọ ẹgbẹ́ kan lọ ṣeré o kò ṣeé ṣe èèwọ̀ ni o nígbà yẹn ogun ni o ogun bíi kẹpa bíi kan kú ni o. ó tún mú oògùn dání pápá. àtògùn ló ń lani lóògùn ogun. so ó bá ní ó ní èbúté mẹ́ta lòun ń gbé òun náwọn ọ̀rẹ́ nígbà tó lọ́ọ́ máa bẹ́mi náà ṣe ìyàwó lémi tó di ìyàwó lémi èbúté mẹ́ta ni ó ń gbé tí máa ń wá lọ ní Lagos Street àrà ọ̀sán ń gbé nọ́mbà 40 Ọdúnfà. Ògògó ń gbé ní Ondo Street Fatai Adétayọ̀ Lálùdé
òun náà ń gbé ní Jẹ́bà Abẹ́nàrè. lálẹ́ náà gbogbo ẹ̀ náà náà ti wà ń gbà yẹn. Wọ́n wà ní under Àràọ̀sán wà lábẹ́ Kókó Sáré, Táíwò Hassan, Ògògó, Abẹ́nàrè, Fatai Adétayọ̀, Suraju, gbogbo wọn àwọn yẹn wà ní abẹ́ Àwò Fábùnmi. Àwò Fábùnmi. Òun ni ọ̀gá wọn tó kọ́ wọn níṣẹ́. But bí akọ ẹgbẹ́ ni gbogbo wọn jọ jẹ́. Àràọ̀sán ṣáà ní èmi náà máa ń lọ síbi mẹ́ta lálẹ́ nǹkan àbáṣá jọlọ. A bá lọ sí Riaza Grande àwọn Ògògó. Mo ṣáà rọra lẹ̀ síbì kan wọ́n parí gbogbo wọn wá jáde báyìí ní tó ṣẹlẹ̀. Nígbà tí mo tiẹ̀ ti rí wọn inú mi dùn pé àwọn sàwáwù mi àwọn akọ ẹgbẹ́ mi ní tàjọ jẹ́ bí age mate rèé ní lọ́jọ́ orí àwọn yìí wà ní under ọ̀gá lábẹ́ ẹnìkan olórí lèmi. Ìyẹn ló jẹ́ kọ́rọ̀ wá tètè wọ̀. Àwọn náà ṣàyọkẹ́lẹ́ mo ṣe lọ bá mi ṣe program náà nìyẹn. A pè program yẹn ní Ọláníyọ̀nú. So ẹ jẹ́ káwọn ọmọ yín lọ sí Amẹ́ríkà fẹ́fẹ́ lọ́nà tí àwọn lọ èmi wá dúró nílé èmi wá kó new set of people. A ṣe Ọláníyọ̀nú, mo ṣe Karunwi, a ṣe Àràbà. So nígbà tó máa jáde ẹ mọ̀ pé àti program bá ti jáde lẹ́yìn TV ó máa kárí ayé. Bẹ́ẹ̀ni. Bí àwọn ọ̀gá wọn ṣe rí wọn nìyẹn pé ta ló fún yín láṣẹ. Láti lọ ṣeré. Ní kúkúrú bó ṣe dìjà àwọn ọ̀rẹ́ mi pẹ̀lú àwọn ọ̀gá wọn nìyẹn ló mú àwọn náà kúrò nínú ẹgbẹ́ wọn. Ẹgbẹ́ àkọ́kọ́ tó máa dálẹ̀ tán fọ́ọ̀mù náà ń pè ní Oòduà Theatre Group. Oòduà yẹn ni Lálùdé ń jẹ́ dì sí. Dọ̀là Fatai Oòduà. Fatai Oòduà orúkọ tí wọ́n kọ́ tóun àtàwọn Ògògó kọ́ ọjọ́ dálẹ̀ bí ẹgbẹ́ ni. Àìpé Fatai Adétayọ̀ ni. Fatai Adétayọ̀ lórúkọ ẹ̀ wọ́n ló fi ń jẹ́ Oòduà. Bàbá mo béèrè kan lẹ́ẹ̀kan mo rántí o nígbà tí ẹ ti ń wọnú tíátà tẹ ti mẹnu ẹ̀ tóun náà ti mẹnu yín dáadáa kí ni bàbá Àgbòná wí. Nígbà tá a wá wọnú ẹ̀ ibi tí bàbá ti ń kọ́ ń fura ni pé àwọn customers tán bá wá sí shop bàbá máa rọ́mọ yín lórí tẹ́lì ní ìjọ Sunday nítorí weekend náà fi máa ń show. Bàbá ọkọ̀ gbàgbọ́ nígbà tó wá di pé customer kìíní wá èkejì wá even láti Basita ní Niger wọ́n wá ọba di pé wọ́n mọ̀ bàbá wa wò pé alábọ̀rún má dẹ̀ wú bọ́n ṣe pé gbogbo ẹbí lèmi lórí nìyí. Àbúrò wọn kan wá ó dàbẹ̀ pé èèyàn tún wá kàwé díẹ̀ òun ló máa wá ń tán wọn sùúrù pé ẹ ṣe sùúrù ṣé iṣẹ́ tó ṣàǹbá yín ṣé kò fi pàṣẹ yín lára. Mo dẹ̀ make sure pé ìgbà tí máa ń lọ fún rìhásà gan ìyẹn náà ló máa ń surprise bàbá pé ìgbà wo ló fi ń kúrò ní ṣọ́ọ̀pù ìgbà wo ló ń lọ rìhásà ìgbà wo ló lọ ń ṣe tíátà lórí tẹ́lì òye wọn èmi ló yé nítorí máa make sure pé mo satisfy wọn. Kò pàṣẹ bàbá rárá. Bàbá wà stókù bóyá lẹ́ a máa lọ ṣe rìhásà tàbá dẹ̀ fẹ́ lọ record bóyá weekend Saturday Sunday tó yẹ pé mi ní sí shop. Èèyàn tí wọn káàkiri àgbáńlá yìí ẹ rí pé eléyìí tún dùn ó ga ó ṣe dáadáa. Bàbá láìpẹ́ ni ìròyìn kan lọ káàkiri wọ́n ṣáà ń tì síbí wọ́n ń tì sọ inú ẹ̀nà ẹ̀ jáde ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn yìí wọn ò sinmi ẹ̀ náà a ò fẹ́ kó o lọ àwa ò fẹ́ o a ò fẹ́ kó o lọ pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní kánjú kú ẹ máa dàgbà bí aráàárọ̀ ẹ wá fi ẹ fi parí ẹ mú èrìgì ẹ mú jòbì tó nílẹ̀ Ìgbóná tiwa aṣáájú lẹ́jẹ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà láfíríkà ní àgbáyé ẹni àìdùn ni Alhaji Yinka Quadri nígbà tí gbogbo ìtàn gbé káàkiri bó ló ṣe lára kí ló wá sọ́kàn yín. Well tó bá jẹ́ pé ẹni tó ṣe èdè industry ni ó ṣeé ṣe kó fa ìfàsẹ́yìn fún àbí ó ṣeé ṣe kó nítòhún kó fi industry sílẹ̀ àmọ́ torí pé iṣẹ́ abínimọ́ ni ibi tọ́lọ́run yàn wá sí nìyẹn kì í ṣe pé yẹn làkọ́kọ́ a ti ń rí oríṣiríṣi látẹ̀yìn ṣé bí social media dé ló fi ń escalate rẹpẹtẹ lọ́bẹ̀ sí ń fagùn lọ́sẹ̀ fi ń fagùn so ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ nígbà tí mo kàn rí mo ní ẹ káre content creator àmọ́ síbẹ̀ ò kì í ṣe pé ó dùn mọ́ mi nù torí kò sí bí ó ti ń hùn kó rí ó dàbí ọ̀rọ̀ president wa
Alhaji Bọ́lá Ahmed Tinubu ẹ̀mọ̀ kan sọ̀rọ̀ kan lórí tẹ́lẹ̀ ńgbà kan ọ̀nà ó dé stage kan ọ̀nà àwọn ò tiẹ̀ ń wo social media. they abuse me tire. nítorí pé Yorùbá ní má jẹ́ kétí ẹni gbọ́ kì í jẹ́ kínú ẹni ó bàjẹ́. kì í jẹ́ kó bàjẹ́. so kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ láburú tó máa dùn mọ́nú pàápàá yìí tó ṣe. àbí ọ̀rọ̀ kú tán lèèyàn kú. pàápàá jùlọ ọ̀rọ̀ kú. ikú àlèmáwùtù. ẹ rí i pé mo wá dáhùn pé mi ò ní ṣe pé mi ò ní súre o mo fọ onítọ̀hún sí kòtò Ọlọ́run tó bá ṣe pé òun rò pé ọ̀nà kí òun bá tọmọ ẹnìkan jẹ́ kóun pa ìdílé kan lẹ́kún lòun lè fi rí ṣe nítorí pé ó dé stage kan níbi tó ti wá bẹ̀rẹ̀ sí ní dùn mí ṣe mọ̀ pé irọ́ tó máa jọ mọ́ òótọ́ Ọlọ́run má jàre. àmín. despite the fact pé àwọn ọmọ wà lábroad à ń sọ̀rọ̀ níbi ìjọ bíi mẹ́ta àbí bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kan tán bá gbé sáwọn náà létí pé àwọn máa rí kinní báyìí àwọn máa wò pé máa bá dáàdì sọ̀rọ̀ ńlá àwọn náà tún pé ó tún wá dé stage kan ọkàn everybody ò balẹ̀ mọ́ ó wá di pé tán bá pè láàárọ̀ wọ́n á tún confam lọ́sàn tó bá tún dalẹ́ wọ́n á tún pè wọ́n á ní wẹ́ẹ́ ìwọ tó ṣe lè Ọlọ́run á bá mi san ẹlẹ́san tó tọ́ sí ẹ nítorí kì í ṣe tó dáa. ìyẹn sì ní àgbà whoever tó bá ń wá ọ̀nà kì í ṣe pé kó bá tọmọlàkejì jẹ́ èmi dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run ẹlẹ́dàá mi ò ṣàdúrà fún nítọ̀hún di ọ̀la ọlọ́la ẹlẹ́dàá mi ò dẹ̀ lè ṣàdúrà fún nítorí kò róore ròmí. bẹ́ẹ̀ni. àìmọye òṣèré à ń kọ́lé à ń ralẹ̀ à ń ra mọ́tò à ń ṣoríire àwọn ọmọ wa ń graduate àwọn ọmọ wa ń wà ń lu òyìnbó ẹ̀ wá rí yẹn sọ ṣe kú ló kàn ṣé tá bá jẹ́ fámìlì ẹ̀ á gbàdúrà kérò wa ká ṣankú ìdí nìyẹn tọkàn mi ò fi ṣàdúrà fún. ó ti ẹ̀ dé stage kan nígbà tí mo kọ́ dákẹ́ kí n kọ́ máa wò mo wá ń rí nínú ọ̀rọ̀ àwọn kan ẹlòmíì fẹ́ lè máa rò pé àbí fúnra ara mi ni mo create ẹ̀ mo ní word for ṣórúkọ ni màá tún ní mò ń wá ni àbí followers ni mo tún ń wá tí mo ṣe ń láti ròyìn mọ́ra mi ṣe pé kò síbi tí ẹ̀dá ò lè yí nǹkan gbà náà ló wá mú mi jáde sọ̀rọ̀ mo tún sọ̀rọ̀ tán àwọn kan tún ní mi ò sọkún náà tó mo ní ẹ fílẹ̀ bẹ́ẹ̀. bàbá tí abájáwò kò sí ohun tá a lè fi táyé lọ́rùn. ọ̀rọ̀ tí a sọ débí òun náà ni ti àwọn tí wọ́n ń gbé gbègbè káàkiri tá a bá ń sọ nípa new media lénìí new media òun náà ni Facebook TikTok gbogbo ẹ̀ YouTube mọ́ra wọn eléyìí àǹfààní wo ló ṣe fún ṣẹ́yìn àǹfààní wo ló ṣe fún ẹ̀yin lẹ́nu aburú àtàgbákò wo lè rò pé wà ń bẹ̀ kí sì lè kí ìjọba ṣe. ní ṣókí náà ni social media àwọn tí wọ́n ronú ẹ̀tàn dálẹ̀ wọ́n ronú ẹ̀fà burú ó dẹ̀ ṣe àǹfààní fún èmi gangan ó ṣe àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà àmọ́ fún nítorí àwọn tí wọ́n máa ń lò ní other way round ìmọ̀ràn tèmi síjọba ni pé kí wọ́n kàn regulate wọ́n tọwọ́ bọ̀ kàn bá wa mójútó nítorí pé nílùú òyìnbó kò sẹ́ni tí ò ní kùdìẹ̀kudiẹ tí wọ́n àwọn òyìnbó ni àmọ́ instead of kí wọ́n wá gbé jáde lójú ayé wọn ò ní gbé jáde àmọ́ tó bá jẹ́ ti wá Nàìjíríà gbogbo nǹkan gbogbo ìbàjẹ́ ara wa la máa wá even èyí tí ò ń ṣe ìbàjẹ́ wa à fẹ́ create ẹ̀ à fẹ́ tì bọ̀yàn lọ́rùn ìdí nìyẹn tó ṣe wù mí kíjọba kí wọ́n mójútó kí wọ́n regulate ẹ̀. bàbá nígbà kan náà ni a rí fọ́nrán kan tí ó jáde ẹ̀yin àti Ògògó ẹ pàdé níwájú Ajóbíewé ó wá ń fún yín sùúrù ó fún Ògògó sùúrù ó ní òun fẹ́ kó tán òun fẹ́ kẹ́ ẹ bára yín jà mọ́ ṣé ìjà wà ní kí ló ṣẹlẹ̀. bọ̀jẹ̀ ń bíyàn nìyẹn mo ròyìn pé Ajóbíewé bóyá ó rò lọ́kùnrin ẹ ti understand ó dẹ̀ máa ń ní téèyàn rí ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tèmi àti Táíwò Hassan náà tí ń bá jáde lọ wọ́n máa béèrè pé ọ̀rẹ́ yín kọ́ àárí. Yomi Fabiyi gan ló ń ṣe òde lábẹ́òkúta lọ́dún náà mo wà ń bẹ̀. tóun náà bá jáde wọ́n ní ọ̀rẹ́ yín kọ́ àárí yín pọ̀ àwọn èèyàn ti gbàgbé wípé kò ní ṣojoojúmọ́ la lè máa jọ rìn pọ̀ bóyá yẹn pẹ̀lú ohun tí Ajóbíewé náà rò nítorí pé kò síjà láàrin wa ọ̀rẹ́ wa dùn mọ́. kò síjà láàrin ṣùgbọ́n ọdún fákàkọ̀ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ni wọ́n jáde ní agbọn ibẹ̀ yẹn tí wọ́n dẹ̀ jẹ́ èèyàn lónìí wọ́n kọ́ṣẹ́ ń bẹ̀ wọ́n mọṣẹ́ wọ́n bá sọ nípa pé bí
àwọn fíìmù kan Ọdún Fákàkọ̀ tó ṣe àwọn èèyàn ṣe dáadáa tó ń pọ̀ nínú wọn náà ni ọmọ yẹn ọmọ alálùbáríkà ọmọ yẹn dáadáa Délé Ògúndípẹ̀ ọ̀rẹ́ tèmi tó wà l'Amẹ́ríkà ara àwọn Ọdún Fá product nìyẹn ṣùgbọ́n mo táwọn gbọ́n sí ni pé Ọdún Fákàkọ̀ sì mọ̀ wọ́n ní àwọn lẹ́yìn gbàtẹ́ ti kó lọ sí Kòòdú àwọn náà kálukú náà ti ń ṣe tiẹ̀ Ògo náà ti ń ṣe tiẹ̀ lọ Sunny Adé náà ti ń ṣe tiẹ̀ kálukú ń ṣe tiẹ̀ Délé náà ti ń ṣe tiẹ̀ wọn náà l'Amẹ́ríkà. ó pẹ̀lú ohun tí àwọn èèyàn rò tán fi rò pé já wa àmọ́ òwe Yorùbá kan ni máa fi kí ẹ lẹ́yìn wọ́n ní ogún ọmọdé kò lè ṣeré ogún ọdún ìgbà ń bẹ léwelèwe dùn mọ́ all right Ọlọ́run kádàrá mi pé Ìkòròdú ni kí n kọ́lé sí. àdúpẹ́. nígbà tí Ọdún Fákàkọ̀ sí wa Èbúté Mẹ́ta ni mò ń gbé Èbúté Mẹ́ta l'Ògògó ń gbé Èbúté Mẹ́ta ni Àrà Ọ̀sán ń gbé Èbúté Mẹ́ta ni Abẹ́làrin ń gbé Èbúté Mẹ́ta ni Káká ń gbé gbogbo àwọn ọmọ wa yẹn náà Sunny Adé Kẹ́hìndé Adéyẹmí Délé Ògúndípẹ̀ Kíkẹ́ bẹ́ẹ̀ Èbúté Mẹ́ta lẹ́ everybody wa mọ̀ pé ó máa dùn àmọ́ nígbà tí Ọlọ́run tó wá kádàrá pé àti Alẹ́ṣì onílẹ̀ gbálẹ̀ àwọn ọmọ yẹn náà ni ẹ̀gbọ́n mi dáadáa. nígbà tí Ọlọ́run wá kádàrá pé òkè ibi ìlà tún fi àyè tìyẹ́ sí o ibi ìlà fàyè tìyẹ́ sí o ibi ni o ṣé téèyàn bá dẹ̀ wo economic situation tí ó ń lọ yìí mo a ti ṣe fún àìmọye ọdún lẹ́yìn ìgbà tí mo ti kó dé Ìkòròdú at least mo kó dé Ìkòròdú ní 2010. So kéèyàn wá fi láti ìgbà yẹn náà kó yìí máa wá láràárọ̀ kéèyàn máa jí lọ sí Èbúté Mẹ́ta pẹ̀lú traffic yẹn fún bí ọdún bíi 9 kò tí ẹ rọrùn gbà kan traffic bẹ́ẹ̀ lágbára gbà kan. ṣòtìyé ìgbà tí traffic yẹn tó le gan yẹn ṣe mọ̀ ìgbà yẹn téèyàn bá dẹ̀ ti ń dàgbà ẹ rí pé èèyàn ń lọ èèyàn ń yágbà ajá níwọ̀nba ni èmi kàn gba ọ́fíìsì sí Ìkòròdú. Then Ògògó náà ó tún ti wá fara mọ́lé bí ìlarò lòun náà yóò sì mọ́ púpọ̀ nísìn fún ìdí kan àbí méjì bákan náà Abẹ́làrin Àrà Ọ̀sán ti lọ Amẹ́ríkà Délé Ògúndípẹ̀ ti lọ Amẹ́ríkà Kẹ́hìndé Adéyẹmí òun náà ti wà ní Ìkòròdú ṣètìrí situation yẹn nìyẹn bọ́lọ̀ ń ṣe kádàrá ni ìyẹn làwọn adẹ yìí ń pàdé lọ́dún fa. torí kò sí wàhálà àyè ń bára wa ń bẹ tàbájọ ní nǹkan ṣe a máa wà ń bẹ tàbá fẹ́ ṣèpàdé a máa wà níbẹ̀ so làwọn èèyàn fi ń rò pé àbíjà ni. ṣùgbọ́n lákòótán kò síjà o. kò síjà o. bàbá ohun tí afẹ́kẹ́ tó bá tún tàn náà sì díẹ̀ náà ni pé wọ́n ní ìdíṣẹ́ sinimá yìí wọ́n náà mọ̀ ṣe kíní kan bí àgbọ̀njẹ̀ kan bá wà ní orí ìtàgé wọ́n ní aṣọ bàbá ìwọ ni kò bá gbà láni obìnrin ni o ó ní wàá lọ sùn ọ̀dọ̀ bàbá wàá wà lọ́dọ̀ ìdílé mọ́ ṣé ilé iṣẹ́ mọ́ wáyé lóòótọ́ sà ṣé bẹ́ẹ̀ ni. níbo ni yẹn. wọ́n ló wà láàrin àwọn onítíátà rí pé ìwọ aṣọ wọn gba aṣọ dání bí nǹkan àlejò. ṣé o ṣe é ṣe kò ṣe é ṣe ọ̀rọ̀ òkèrè bí ò bá lé adín nínú orin ara àwọn anthem wa nínú tíátà ńgbà kan a ní orúkọ rere tọ́lọ́hun fún wa àwa eléré so níbo nìyẹn ti fẹ́ wáyé àmọ́ òótọ́ kan wà tí mi ò ń deny tí mo dẹ̀ fẹ́ kó yé gbogbo ayé in a situation whereby tó jẹ́ pé ẹ̀dá ẹgbẹ́ kan sílẹ̀ tó wá jẹ́ tọkùnrin àtobìnrin association kan tọkùnrin àtobìnrin ìjọ kan tóbìnrin àtọkùnrin ọkùnrin máa róbìnrin ó máa hùn obìnrin máa rọ́kùnrin ó máa hùn tán bá ti wá kẹnu síra wọn tí náà bá wọ̀ ẹjọ́ kí lẹ̀ṣẹ̀ ń bẹ. kán wọn fẹ́ra wọn lọ ní o. ẹjọ́ kí lẹ̀ṣẹ̀ níbẹ̀. ṣáwọn doctors ò ń ṣerú ẹ̀. àbáwọn oníròyìn. ṣáwọn lọ́ọ̀yà ò ń ṣerú ẹ̀. àbáwọn oníròyìn. ṣáwọn olórin ò ń ṣerú ẹ̀. ẹ ti dárúkọ oníròyìn. kí n tiẹ̀ tí ì máa lọ síbẹ̀ yẹn ni. ọ̀nà tí wàá jìnnà díẹ̀. ṣé àwọn Islamic Association ṣé wọ́n ń ṣe? ṣé àwọn ẹgbẹ́ àwọn Kristẹni wọ́n ń ṣe? ìbílẹ̀ náà ń kọ́. ìbílẹ̀ náà ń ṣe ìyẹn wà káàkiri èmi ìwà mọ tí yẹn fi máa ní ìwé pé lágbájá ti ń fẹ́ tó bá ti gbọ́ pé lágbájá àti tàmẹ̀dù ń fẹ́ra wọn wọn ni wọ́n ń fẹ́ra wọn káàkiri mélòó náà wá fẹ́ kà nínú thousands of àwa èèyàn tá a ní ẹgbẹ́ tá a ní association àmọ́ gbà mú lọ yàrá kò sí ní tó jọ yẹn o
rárá o. kọ́ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o. Má sọ bẹ́ẹ̀ mọ́. bàbá ẹ sọ sínú kámẹ́rà. Ìsọkúsọ ni tẹ́ bá gbọ́ pé wọ́n ní nínú òṣèré ẹ̀yàn kan máa aṣọ fọ́mọ kan gbà mú lọ́nù yàrá. mo bá káṣọ dání ọ̀dọ̀ wọn lọ sùn lálẹ́ yìí. Ìsọkúsọ ni àmọ́ tí ọkùnrin àti obìnrin tọrọ wọn bá wọ̀ ní tó wọ̀n náà lè fi hàn. ìná bá ti wọ̀ ìnájà ni o tó bá ti wọ̀. professional association òun lẹgbẹ́ wa. àdúpẹ́. kì í ṣẹgbẹ́ ọmọ kéékèèké. àdúpẹ́ bàbá ìkan náà ká tó mọ lọ díẹ̀díẹ̀ nígbà kan tí ò tí ì sí new media kò tí ì sí pé à ń gbé fíìmù lọ sórí YouTube bí a bá mú sinimá lọ sí Ìdúmọ̀tà ká má jẹ́ tí lọ sí Arena táwa ní Yínká Quadri ok ẹ fi Yínká Quadri sí ni ẹ lọ wá sí o bẹ́ẹ̀ bá fi sí kò ní lọ eléyìí ń kọ́ ṣó wáyé ńgbà bí ò sí. Well wọ́n ní ohun tó wọn lówó ló ń fowó ẹ̀ rà ṣe rí ìyẹn gangan láàrin àwọn marketers tá a bá wò dáadáa kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ tóótọ́ nígbà náà nítorí pé marketers tó kówó lẹ̀ businessman ni. ó sì fẹ́ pawó ni. bó ṣe fẹ́ pawó tiẹ̀ ni. ìwọ òṣèré yẹn ló kù sí lọ́wọ́ láti dúró lórí ẹsẹ̀ wípé irọ́ o tó bá jẹ́ mi lẹ fẹ́ gbéṣẹ́ fún ọ ẹ lè advice mi pé ẹjọ́ ẹ bá mi lo lágbájá but má ever sọ fún mi wípé dandan lágbájá máa wà ń bẹ̀ àbóhùn ló gbọ́dọ̀ play role. Agreement lè wà kí ni òyìnbó máa ń pe agreement ti fẹ́ ti ìfẹ́ ti relationship láàrin èmi àti marketer mi nítorí tí n bá competent o lè gbówó lé mi lọ́wọ́ orí mi pé mo competent ni but Alhaji Yínká ẹjọ́ mo ní interest lórí actor báyìí ṣé ẹ lè jẹ́ kó wà ń bẹ̀ àkọsẹ́ṣẹ́. corporate mo ń sọ fún yín dáadáa corporate pictures. bẹ́ẹ̀ni ó mọ ń sọ dáadáa. bó dẹ̀ ṣe máa ń sọ lèmi ń sọ yìí kì í ṣe corporate ò sí nínú marketer tó ń Alhaji Abdullahi Abdulrasaq Abdullahi kò sí nínú marketers tí ó máa ń impose èèyàn léèyàn lórí o lọ́dọ̀ tèmi ṣá kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rí. bàbá mi ò dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ rí. mo tún fẹ́ wọlé kan tí a bá rí bóyá tọkọ-tìyàwó tí wọ́n jọ ń ṣe sinimá ok ó wá bínú kò lé ọkọ ẹ̀ kò fọkọ mọ́ ọkọ wa ti wá pé gbá ó palárọ pajero ó dé làánà ní ọ̀dọ̀ wọ́rọ̀ pẹ́ lágbáyà wà ẹ̀wọ̀n lọ sínú sinimá mọ́ wọn lọ mọ́ ṣe dáadáa pé eléyìí sì mọ́ ń báyé òṣèré mi jẹ́ bẹ́ẹ̀ látàrí pé bí èdè àìyedè bá ṣẹlẹ̀ wọn ni ẹ̀wọ̀n lọ lẹ́ni máa dẹ́yẹ sí sọmọ ṣe bẹ́ẹ̀. ara àwọn nǹkan tá a pè ní rúmọ̀ ni kò mi ò rò pé ó ṣẹlẹ̀ rí. kọ́ dẹ́yẹ sí yàn ẹ̀wọ̀n lọ lò. irọ́ kò dẹ̀ sí òfin ẹgbẹ́ tó sọ pé tíyàwó bá ti jọmọ ẹgbẹ́ tọkọ jọmọ ẹgbẹ́ tí kì í ṣe pé ẹni yẹn ẹgbẹ́ ló ṣẹ̀ kò sófin tó sọ pé torí pé ìyàwó ti kọ́kọ́ ẹ̀ gbọ́dọ̀ lò yàwó. bó ṣe rí nù. so kò sí òfin tó sọ bẹ́ẹ̀ kò sófin tó sọ bẹ́ẹ̀ tẹ́yìn náà bá fojú rí àìmọye àwọn tí iná wọn wọ̀ mọ́ oníkàlùkù wọn dẹ̀ ń ṣiṣẹ́. láti iléeṣẹ́ AK Media látọ̀dọ̀ ọ̀gá wa arábìnrin Yọ̀sọ́lá Akíndẹ́jú ọmọ Akíndẹ́jú aya àṣekú wọn ni ká fi kí ẹ bá nílé ẹ bá fún ìyá wa lé o ẹ bá kí wọn dáadáa. AK Media Oyinmomo ṣe rí programu yìí ètò yìí èmi náà ti ń wò tó jọ mẹ́ta alhamdulillah tó dẹ̀ máa ń dùn mọ́ mi adúpẹ́ lọ́wọ́ lọ. àmọ́ wọ́n ní ibi tán ọba pé àgbàlagbà sí àgbàlagbà máa ń ṣe inú kúndùrú. àti ń pè yín ti pé bàbá. àmọ́ nísìnyí tẹ́ ti pè wá inú mi dùn pé mi náà wá bí alhamdulillah mo dẹ̀ ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ AK Media pàápàá jùlọ lórí ètò yìí Oyinmomo àti gbogbo àwọn tí wọ́n náwó sí iná ò ní tọwọ́ yín àmín o ọwọ́ yín á máa ròkè àṣẹ iléeṣẹ́ yín ò ní jóná amen àgbéga ńláńlá àti olórí iléeṣẹ́ àti àwa òṣìṣẹ́ iléeṣẹ́ àmín Ọlọ́run àti crew àti everybody àmín Ọlọ́run wàràfàánà mọ̀nkánà àlìyà. bàbá wọn kọ́ nìkan nínú ẹgbẹ́ yín kọ́ ẹ wà kún mi pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bá ń pẹ́ láyé àgbà lè kàn ní ó lè kàn ní bí apẹ́ láyé àgbà lè kàn ní àwẹ̀ o orí àmì gbèmí gòkè àgbà ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o
ayé akọjá lọ ọ̀run akọjá lọ ṣùgbọ́n òtítọ́ àtọ́wà gòkè àgbà. bàbá ó ní kinní kan tí mo rí. òtítọ́ ni ó kẹ́yìn láyé òtítọ́ ni ó lékè lọ́run òtítọ́ àtọ́wà gòkè àgbà o. olóhùn tó ta mí kìí pẹ̀lú orin mo rí kinní kan láìpẹ́ yìí kò sí nàìjíríà ló ti ṣẹlẹ̀ ní Canada ni ọ̀kan àwọn ọmọ yín ló kúnlẹ̀ wọ́n fẹ́ fún ní àwọ́dù ni ló bú ẹkún gbà á ẹ bá mi bẹ̀ wọ́n ọdún kẹta rèé tí mo ti ṣẹ̀ṣẹ̀ gbẹ̀ bó ti ń bẹ Latin ló ń di ogun ọmú bẹ̀ Nkechi Blessing ọ̀kan àwọn ọmọ yín wọ́n ní òun àti Lẹ́gẹ́ Màámì wọ́n yọ ní kinní kan tó wá tabá ọmọ ọba Jídé Kòsọ́kọ́ ẹgbẹ́ wa sàn di pé ọdún ẹ gbọ́dọ̀ pèsèrè kò gbọ́dọ̀ ṣeré kò gbọ́dọ̀ ṣípà kò gbọ́dọ̀ ṣàwó fòdìdí ọdún mẹ́ta òfin yìí ọgbọ́n ò lè dá sí tí ìkóra ẹni níjàánu discipline tó fi wà nínú ẹgbẹ́ yín bó lè ṣe ṣe. kí ni n tó ń pè lẹ́gbẹ́ náà nìyẹn n tó ń pè lẹ́gbẹ́ tí ìfẹ́ bá ti wà ń bẹ̀ tí àjọṣepọ̀ tó dán mọ́rán kí la fẹ́ fi ṣe àdẹ̀ nípa àmọ́ ká fi correct àwọn kùdìẹ̀kùdìẹ̀ nǹkan kan tó kù náà ni nígbà tóun náà dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ pé ẹgbẹ́ ju èèyàn kan ṣoṣo lọ ó ti bẹ̀bẹ̀ àdẹ̀ ń bẹ lọ́wọ́n ọba ó dẹ̀ ń dáríjì. ṣé ti wá foríjì yìí. nígbà pé kó lè sá tó sá a ní ó gbé tọwọ́ ẹ̀ lẹ́ ó ti gbé lẹ̀ kí n àti wọn lè sí ẹgbẹ́ ti dáríjì gbogbo wa ti dáríjì Jídé Kòsọ́kọ́ ti dáríjì àwa àgbààgbà ti dáríjì àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ náà wọ́n ti dáríjì nítorí kò sí èrè nínú pé ká gbàjẹ́ lẹ́nu èèyàn ká kàn fi kọ́ lẹ́kọ̀ọ́ ní pé bọ́n ṣe ń ṣe nílé ayé ni ibi tí èèyàn bá bágàn pé náà lèèyàn ń bá sọ o gbọ́dọ̀ tàpá sí ọrùn ẹ ibi tó ṣe ẹ́ lórí ẹ̀kọ́ tó wà ń bẹ ni. torí orí ńlá ni. orí ńlá ni. iṣẹ́ tíátà tó sọ ọdún lókìkí. iṣẹ́ tíátà ni. bàbá fáwọn ẹgbẹ́ yẹn náà ló ń ṣe gbogbo alólórí ó lè kù díẹ̀ o ó lè wọ́ o ó lè ṣe o ó jẹ́kọ̀ọ́ fún àwọn tó kù ni. bó ṣe wá rí sà kí ni kí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn kí lè fẹ́ sọ fún pẹ̀lú ilé ìtura ṣẹlẹ̀ nípa ìbọ̀ fágbà. ọ̀rọ̀ ti sọ rẹ̀ ọ̀rẹ́ ti sọ rẹ̀ kinní kan ti wà nínú industry tiwa especially ní Yorùbá film industry à ń pè kinní kan ní culture of respect. culture of respect. nítorí pé àwọn bàbá wa bọ́n ṣe kọ́ wa tọmọ bá jí láàárọ̀ kó dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ tó bá jóbìnrin kó kúnlẹ̀ fún ìyá àti bàbá ẹ̀ wọ́n ní bọ̀wọ̀ fún ìyá àti bàbá kì í ṣẹni tó bí ẹ lọ́mọ nìkan ọmọ ìyàwó ológun. wà á bọ̀wọ̀ fún àwọn òbí bọ̀wọ̀ fún ọ̀gá ẹ̀ bọ̀wọ̀ fẹ́ni tó kọ́ iṣẹ́ bọ̀wọ̀ fẹ́ni tó bá nídìí iṣẹ́ ọjọ́ orí ọ̀tọ̀ wà gbé ọjọ́ orí ilẹ̀ sínú ilé ẹ máa wo ìyá wa ìyá Rainbow ẹ wo bí wọ́n ṣe tírèènì wọn láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ń fi tara mi ṣe sample pẹ̀lú ìyá Rainbow màmá lóríire màmá lálùbáríkà tèmi àti màmá ti mọ́ra nísìn kì í ṣe 40 ọdún ẹ wo bí n ṣe kéré tó ìjẹ́ ti mọ̀ pé láti ọdún yẹn tí màmá bá máa pè mí bọ̀dá Yínká ló máa pè mí dọ́là. ìyá Rainbow ìyá Rainbow màmá Fẹ́mi Philip. kì í ṣe mí nìkan o ẹ lọ watch màmá tó bá ń bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ bí àtàwọn ọmọ bọ̀dá Jídé bọ̀dá Ògògó àbí àwọn ọmọ kéékèèké ní ọkọ mi èyí tó ń pè ní Yorùbá nìyẹn. Yorùbá culture ni nígbà tí irú àwọn àgbàlagbà bá ń ṣe yẹn kí wàá níwọ ọmọdé tó náà ní respect yẹn. àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. ká ṣe dáadáa ká lo orin tí àwọn ní tíátà tí èmi àti bàbá ta ti jọ kọ lórí ìtàgé ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká bọ̀ fágbà kí ọjọ́ ọ̀la tiwa náà kó lè bá a dáa. tó adúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa láti ilẹ̀ gbóná ọmọ olóró ẹ̀kan nílé àrùn yangan adúpẹ́ o àmọ̀ rí bá bàbá ti ń pè yín ẹ̀yin náà ni ẹ mọ̀ jẹ wa táwọn náà sì mọ̀ gbà yín lálejò táwọn mọ̀ ṣe kíní ọ̀hún tí yóò mọ̀ dáadáa. Adéolú Kazeem lórúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú máa ní èmi lọ́mọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjẹ́ adéròmú ọmọ olúpàkó dáadáa mọ́dí ṣọ̀gbó ará àbáyọ̀mí ọya àdéòrì òṣà tí ara ajíkànjẹ́ fòbí yìí kàn òun náà ni ọya ara alájọ ló ń fi ojú di o ẹgbẹ́ lọ sílé bàbá mi nílé olúlókè ẹkú ilé o èèyàn ọmọ sàárẹ̀.